báyìí ńkọ́.
tẹ́tẹ́ òun bọ̀ yẹn ṣe ló ń yára pẹ̀dá kíá má ṣe dojú tì mí àrọ́bì àwọn tá mi má sọ pé ṣọ́tàn má ṣe dojú tì mí àrọ́bì àwọn tá mi má sọ pé ṣọ́tàn. Ìmọ̀ tí mo ní kò ní ìjọba iṣẹ́ tó wù mí kó má ṣe bọ́ má fi ṣọ́ra mi dèmí mọ́lẹ̀ má jọ ṣì ọjà rẹ̀ mi. Káwọn tá mi má sọ pé ṣó tán. Àwọn olùfẹ́ tí wọ́n fẹ́ràn mi má jẹ́ káríra wa bú ìṣẹ́kù. Má bá tí wọ́n jẹ́ ọlọ́run mi, má fà àdánwò ṣọ̀ṣọ́ fún wọn. Má ṣe jẹ́ kí n ṣàṣe dànù, má ṣe jẹ́ kí n rògùn àkóbá, má ṣe jẹ́ kí n rí ikú ọmọ, má ṣe jẹ́ kí n rí ikú ẹbí. Dákun wá gbé wọn borí ọ̀tá. Dákun gbé wọn borí ọ̀tá. Káwọn táwọn má sọ pé ṣó tán. Imamu Zakaria, you are welcome. Àdúrà ló ń gbà kó ń ṣagbára. Ẹ wò ó, kò fi bẹ́ẹ̀ sí rẹpẹtẹ. Èmi kàn wá lé ní pé kí a kàn wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Ẹnu iṣẹ́ ni mo wà. Ṣóyè yín, ẹnu iṣẹ́ ni mo wà. Ṣùgbọ́n torí pé ọba tó ní ní ó fààyè gbà mí lẹ́nu iṣẹ́ mi. So that iṣẹ́ tá à ń ṣe àlùbáríkà lójú. Ààyò ṣùgbọ́n bí ó pa wá. A lè ní ìdìrànlọ́wọ́. Ṣùgbọ́n à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò dààmú wa. Ẹ rí wípé àti prógámù kan jọ Friday tá a sọ̀rọ̀ tó pọ̀. Àwọn èèyàn dẹ̀ pè wá pé ọ̀kan lọmọ kí ló dé? Sẹ́ríkì ọlọ́pọlọ ní ẹni kí ló dé ìwọ nìkan ní ọ̀kan lọmọ. Ọlọ́run ṣe dá ẹ lọ́lá tó wá fi ọpọlọ tó wá fi jíǹkí ẹ báyìí. Ṣé dẹ̀ mọ̀ wípé mo ti sọ̀rọ̀ kan lọ́jọ́ tó ti pẹ́. Mo ní ọ̀tọ̀ ní mímọ̀,
ọ̀tọ̀ ni ìmọ̀, ọ̀tọ̀ ni làákàyè. Bíyàn bá ní mímọ̀ láyé tí ò bá ní làákàyè, ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń padà di stars ni. Ẹ má bínú ẹ̀yin stars, kò ṣe stars Jamiu o. Bíyàn bá ní mímọ̀ tí mọ̀mọ́ bá ti pọ̀ jù, ó bá pọ̀ gan, Ọlọ́run kó fún wa, k'Ọlọ́run wá fi làákàyè sí. Torí làákàyè nìyàn fi ń lo mímọ̀. Bọ̀ tíyàn bá pọ̀ ní mímọ̀, ẹ lọ àwọn tájọ ṣe tán lè kéwú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tájọ ṣe tán lè kéwú tí wọ́n mọ kéwú yí lórí, tí wọ́n máa ń gba muktax. Wọ́n máa ń gba muktax jiddan. Wọ́n tún máa ń gba, ẹlòmíì máa gba jẹ́ ìdí jiddan. Èmi ò kí ń parọ́. Wàláhì mi kì í parọ́. Níjọ́ tí mo wà lè kéwú tó pógún ọdún tá a ṣe tán báyìí, mo tẹ̀ dá láníyàn tẹ́lẹ̀ ní, ṣùgbọ́n Ọlọ́run ti ráníyàn mi tán. Tó pógún ọdún tá a ṣe tán, nígbà tí mi wà lè kéwú kí n fẹ́ jáde, mo gbé jẹ́ ìdí jiddan mo gbé jáde. Ṣùgbọ́n mo máa ń sọ mi kì í parọ́. Ọmọ ọ̀dọ̀ àgbà kò ní bàjẹ́ fún yín. Ọjọ́ mo fẹ́ parí lè kéwú mi, ọpọlọ yìí náà ni kò jẹ́ kí n gbádùn láti lè kéwú. Ọpọlọ yìí náà ló já sí pé àwọn tó ń ka tírà tí wọ́n ń ṣàìsùn àtèmi tí mi ò ráyè ka tírà tí mi ń ṣàìsùn, àjọgbà nǹkan kan náà ni. Wàláhì, àjọgbà nǹkan kan náà ni. Torí wọ́n gba jẹ́ ìdí jiddan, èmi náà gba jẹ́ ìdí jiddan. Bí mi wá ṣe gba tèmi kò yéèyàn o, kò wá láti ẹnìyẹn o. Ọmọ làkàrà máa encourage àwọn ọmọ kéékèèké yẹn. Bí mi ṣe gba tèmi lẹ́tọ̀ọ́ sí àwọn katira làwọn gba jẹ́ ìdí jiddan, èmi gba mutax. But èmi ò ráyè katira. Mo tó ọpọlọ yìí náà ni ò jẹ́ ń gbádùn nígbà yẹn, jẹ́ pé mo wò pé kí ni mo lè ṣe tèmi náà gba jẹ́ ìdí jiddan. Ló já sí pé a ti bẹ̀rẹ̀ ìdánwò báyìí. Tọ́ à ń ṣe ìdánwò pẹ̀lú àdánwò papọ̀ ni. Bá ṣe ń ṣe ìdánwò bẹ́ẹ̀ ni àdánwò ń wọnú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti padà ṣàṣeyọrí àdètìgbà páálí. Ṣùgbọ́n páálí tán fún wa yẹn kò dàbí ṣàádà ni wọ́n fún wa. Agbára àfáà kan ò ká ṣàádà. Àyíká agbára àwọn àfáà láti fún wa ní ṣàádà ló jẹ́ pé ṣàádà tí wọ́n fún wa yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá gba mùtáàsù jẹ́ pé Ọlọ́run lọ́ba tó ń fúnyàn ní ṣàádà. Ẹlòmíì lè máa wò pé kí ni ìyàtọ̀ méjèèjì torí wọ́n tí ò kéwú kó lè yí ẹ. Wọ́n ní hunalika fariqu baina ṣàádà wa ṣàádà. Ìyàtọ̀ wà láàrin ṣàádà àti ṣàádà. Ṣìn òun ni ṣàádà, sìn òun ni ṣàádà. Ṣàádà ni wọ́n ń pè ní certificate tó máa ń fún wa nílé ẹ̀kọ́ tó bá ṣe tán. Ṣàádà nìyẹn, certificate nìyẹn. Àmọ́ ṣàádà Ọlọ́run ló ń fúnyàn òun lóríire. Ọlọ́run ló ń fúnyàn ní ṣàádà. So that ṣàádà tí wọ́n fún wa ń gbà yẹn kò wúlò fún mi torí mi fi ṣiṣẹ́. Ṣùgbọ́n Ọlọ́run wá fún mi ní ṣàádà. So that ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bìní mọ́tì rọ́bì lábì máa ń kàṣà bá ti yẹ́dì. Wà lábì tùrọ́ sí iná ní mutashakiru. Àánú Ọlọ́run ni bìní mọ́tì rọ́bì. Agbára kọ́ o. Láàbì máa ń kàṣà bá ti yẹ́dì. Àánú ni. Sọ ọpọlọ yìí náà lọ́lọ́run wá yọ̀ǹda fún wa. Ọpọlọ yẹn wá lọ́lọ́run ròyìn nínú Kùránì. Ẹ rí pé tọ́lọ́run bá máa ròyìn àwọn onímọ̀ nínú Kùránì. Kò sí bí yàn ṣe lè ní ìmọ̀ tó láyé. Kò sí bó ṣe lè mọ kéwú tó. Kò sí bó ṣe lè mọ̀wé tó. Kò sí bó ṣe lè mọ kó gbéyìnbó bí ọ̀pẹ rẹ̀. Kó gbéyìnbó báyìí kẹ́pẹ́ ìyìnbó yẹn ń wó lórí ẹ. Kó mọ kéwú ju kálámù lọ. Nígbà tọ́lọ́run fẹ́ ròyìn wọn nínú Kùránì. Gbogbo àwọn tọ́lọ́run fún ní mímọ̀ Ọlọ́run ní wà má ataitu minal ilmi illa qalilan. Ẹ gbọ́. Ọlọ́run ní wà má ataitu minal ilmi illa qalilan. Ọlọ́run ní gbogbo àwọn tá a fún ní mímọ̀ o, bí mímọ̀ ṣe pọ̀ tó lára wọn illa qalilan. Kínkínní la fún wọn. Àwọn kọ́ọ̀là a kàn fún wọn ní kínkínní ni. No case alaji, kò sẹ́jọ́, no case. I cite you. Ọlọ́run ní àwọn tá a bá fún ní mímọ̀ o, illa qalilan, kínkínní la fún wọn. Ló fi já sí pé ẹ lè fún ní làákàyè, ẹ lè fi wó ní mímọ̀. Ẹlòmíì máa wò pé
gbogbo tó bá ti kàwé tó bá kéwú nìkan ló ń pè lóní mímọ̀ alhamdulillah wọn bá tọ́lọ́run fún wa ṣùgbọ́n ọgbọ́n ju agbára lọ làákàyè tọ́lọ́run bá fún yàn ó ju mímọ̀ lọ ẹ lè fi làákàyè ìwé mímọ̀ níjọ́ tó Ọlọ́run wá fẹ́ ròyìn ní làákàyè nínú Kùránì Ọlọ́run ní pé wà mọ́ ó tí à ikima ló ń pè ní làákàyè nínú Kùránì Ọlọ́run wà mọ́ ó tí à ikima gbogbo ẹni tí ń bá wá fún ní làákàyè fàkọ́dí vauzun aziman Ọlọ́run tó mọ̀ lọ sọ ilé ẹ̀mọ̀rọ̀ gbọ́ Ọlọ́run ní gbogbo ẹni tí mo bá fún ní làákàyè fàkọ́dí Ọlọ́run tún lo fíìlù mọ́ọ́dí ó tún lo tàkìdì Ọlọ́run ní kéwú Ọlọ́run tún lo tàkìdì pé fàkọ́dí vauzun aziman Ọlọ́run ní gbogbo ẹni tí mo bá fún ní làákàyè mo fún ní vauzun aziman mo fún ní oore tó tóbi oore tó tóbi náà ń pè ní làákàyè vauzan aziman ó túmọ̀ sí wípé ẹ má fi onímímọ̀ wé onílàákàyè alájì àáfà àwa láyé kàwé ẹ̀ka kéwú lóòótọ́ ṣùgbọ́n ìtọ́lọ́run fún àwa yìí náà àfádátí ní kọ̀nà àtòkúlà àázá wàhálẹ̀ àázá àházù mí kọ̀nà àfádátí ní èmi náà yọ́nú sí tọ́lọ́run fún mi kọ̀nà àtòkúlà àázá bọ́lọ́run ṣe bá mi tó ayé mi yìí ó ní wàhálẹ̀ àázá àházù mí kọ̀nà kí ló fi ń ga tó kíyàn yọ́nú sí bọ́lọ́run ṣe ayé ẹ̀ ó ní hàlà tẹ́tí kò gbọ́ o hàlà ìjì àlùrọ̀ àsùlìmáàlì ó ní gbogbo ẹni tó bá yọ́nú sí ntọ́lọ́run ṣe fún hàlà tẹ́tí tó gbọ́ ìjì àlùrọ̀ àsùlìmáàlì ó nóore ju gbogbo pẹpẹ lọ gbogbo tó ń jẹ́ ọrọ̀ ẹni tó bá yọ́nú sí bọ́lọ́run ṣe ó nóore fún ju gbogbo nǹkan lọ láyé gbogbo ẹni tó bá yọ́nú sí bọ́lọ́run ṣe wàláhì tàláhì kò ní ó máa rí rẹ̀ báyìí ó lè máa dúpẹ́ bọ́lọ́run ṣe òun ayé máa wò pọ̀ kọlọmọ náwó lọ́wọ́ mi náwó lọ́wọ́ mo yọ́nú sí bọ́lọ́run ṣe mí ni mò ń sọ mò ń tún sọ ẹgbẹ̀rún àwọn àáfàá wà nù ayé tọ́lọ́run kẹnu ayé tó máa sọ̀kọlọmọ sẹ́gbà tó máa mìmí ṣùgbọ́n tí kò jẹ́ káyé rí wọn ní èèyàn ní wípé ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn náà bọ́lọ́run ṣe kẹ́ wọn tún tọrọ bára ṣé ní gbogbo ọjọ́ tó bá dẹ̀ ti ń tọrọ bára olóṣìṣì nìyẹn o so that ó túmọ̀ sí wípé Ọlọ́run ọba ó fún mi ní ayọ̀ ọkàn láì ṣe òpó kan lọ́mọ náwó lọ́wọ́ mi ò náwó lọ́wọ́ wàláhì tàláhì ṣùgbọ́n mo ní ayọ̀ ọkàn so that láàrin ìṣẹ́jú díẹ̀ tó ní mo busy díẹ̀ làákàyè tọ́lọ́run wá fún wa ìlànà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí program tí mo wá ṣe ń jọ Friday ẹ rí pé ọ̀rọ̀ bíi 2 sí 3 ni mo sọ ń jọ Friday but ìkan péré mo kàn fẹ́ sáré yanjú lé ní ìkan péré àbí kí n kàn sọ pé ìkan àtàbọ̀ ẹ rí pé mo kàn sọ̀rọ̀ lọ síbi ọ̀rọ̀ kéèsì staff Jamiu Adégúnwà àti Alhaji wa Amir Komoru Ajala nípa petition tí bọ̀bọ̀ òpòrọ̀ tó wà nílùú yẹn tó mú wọn lọ́kọ tẹ́gbẹ́ gbogbo ìgbésí ayé yẹn kò mọ̀jú irọ́ kó máa pretend kó máa tàn ayé kó máa ṣe bí pé òun lòun dájú lójú ayé tó dẹ́ pé òun ló ya aláburú jù kò sẹ́ni tó ya olóburúkú aláburú tó bọ̀bọ̀ wèrè tó wà nílùú yẹn òun ló ya wèrè jù òun ló ya aláburú jù òun ló ya wèrè jù inú gbogbo orí mídíà kò sí mùsùlùmí tó ya wèrè níbi irọ́ níbi àbòsí níbi aburú gbogbo aburú ayé ẹ̀wọ́ ẹ̀ ló wà torí pé kí ni Stars Jamiu tún ṣe fún tó lọ wú fídíò 2018 jáde ó wá mú ẹni ẹlẹ́ni ó wá mú lọ sí zone 2 kó lọ competition pé Stars Jamiu ó dárúkọ Àjàlá kan ó wá ń dárúkọ Komoru Àjàlá alhamdulilayi ọlọ́dẹ ẹ̀kọ́ Stars Jamiu gbọ́n wọ́n débẹ̀ wọ́n sọ pé àwọn ò dárúkọ Komoru Àjàlá o ẹ lọ wo fídíò àwọn ò dárúkọ Komoru Àjàlá àwọn dárúkọ Amiru Àjàlá yàtọ̀ wà ní Komoru Àjàlá tàmíru Àjàlá náà wọ́n dẹ̀ gbé fọ́tò sí so that nígbà mo dẹ̀ sọ̀rọ̀ yẹn mo rí àwọn wèrè kan tó lọ kọ́ ti fídíò mi wá lọ gbé fídíò bàbá Komoru Àjàlá pé ọ̀kan lọmọ àṣírí ẹ̀ tí mo ní àwọn èèyàn tiẹ̀ nílà ká ìnà ayé àwọn yẹn ti bàjẹ́ náà
ẹ rí pé bàbá Kọmọrú Àjàrà náà padà jáde ọ̀rọ̀ tí mo sọ làwọn náà padà sọ torí nígbà tí èèyàn sọ pé òun kọ́ lòun ń bá wí kò sí kéèsì ń bẹ̀ mọ́ di only thing náà ni pé lọ ṣe affidavit ló máa ṣe pé oníbùdó alájí you are welcome affidavit náà ló máa ṣe pé okay fídíò tí mo ṣe yìí o táwọn èèyàn interpret ẹ̀ tí wọ́n miscalculate ẹ̀ ẹni tẹ́ ń lérò pé bóyá mo bá wí kọ́ mo bá wí ó dẹ̀ ṣe wọ́n dẹ̀ máa ṣe affidavit ó tán kéèsì ti kú náà so that mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lẹ́nu wọ́n padà pàdé ní station and then Isaac Jamiu dẹ̀ ṣe affidavit as a normal thing ẹ̀yin fẹ́ lọ ilé ẹjọ́ tẹ́lẹ̀ ní náà tó wà ní tó máa ṣe kébé Ọlọ́run kọ́ Isaac Jamiu gbọ̀n bẹ́ẹ̀ tí ó máa kó bọ́wọ́ lẹ́sẹ̀ nìyẹn ṣé bí wọ́n kó bọ́wọ́ Isaac Jamiu lọ́wọ́ nígbà kan nìyẹn lórí ọ̀rọ̀ 2.9 million nígbà tí ò dárúkọ yín nígbà tí ò dárúkọ ẹ ó dẹ̀ gbé lọ sí court àmọ́ tó ní Isaac Jamiu ò fẹ́ wàhálà wọn ò fẹ́ kí Islam máa bára wọn jà wọ́n sáré surrender tóun ti bẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ padà fi ń bá Isaac Jamiu lórúkọ jẹ́ ni ẹ̀dẹ̀ máa bí pé ẹnìkan lè dánú ayé so that ká má fọ̀rọ̀ gùn pẹ̀lú gbogbo statement wèrè tó fi ìlò bùúlẹ̀ tó wá sí Èkó tó wá kọ statement tí ò ti ẹ̀bẹ̀rù pé bóyá òun lè kú dànù sójú ọ̀nà bí wọ́n ti ẹ̀ kúrú kú bẹ́yẹn ń sìn yẹn ò ti ẹ̀ ṣe kú ṣe ìdí la máa pe ní àbíkú kàfèrè kí wọ́n ti ẹ̀ ibi tí wọ́n ti ń borí burúkú kiri ó ti ẹ̀ kú dànù ká ti ẹ̀ mọ́ yàrá tó kù láyé wàhálà ti ẹ̀ nìyẹn á ti pọ̀ jù gan-an ayé yìí wá kó burúkú ẹ̀ lọ wàhálà ẹ̀ ti pọ̀ jù ó ti ń dá wàhálà lẹ́jù nú ẹ̀sìn Ọlọ́run kó ṣàánú wa ni so that ká má fọ̀rọ̀ gùn jàre Haji Komoru dẹ̀ pàdé lẹ́ni pẹ̀lú Isaac Jamiu wọ́n dẹ̀ padà pàdé lẹ́ni wọ́n ti padà yanjú ẹ̀ kó no case kò sí kéèsì ẹjọ́ ti kú sáké so that no case ẹjọ́ ti kú sáké so that ìyẹn ti tán nìyẹn and then ẹ̀yin tẹ̀lé ń béèrè pé how far báwo ni ọ̀rẹ́ wa Sáfẹ́jọ́ wá sí station lẹ́yìn lóòótọ́ ṣùgbọ́n kò àti lè ṣe update púpọ̀ lórí yẹn Sáfẹ́jọ́ wá bọ̀ Sáfẹ́jọ́ ń bẹ̀bẹ̀ Sáfẹ́jọ́ ń bẹ̀bẹ̀ náà ni ń bẹ̀bẹ̀ Sáfẹ́jọ́ ń bẹ̀bẹ̀ ó tún pàdé bọ̀dá mi Jamiu lẹ́ni ó tún pè bọ̀dá mi Jamiu lẹ́ni bọ̀dá mi Jamiu ẹja yanjú ọ̀rọ̀ yìí ṣé ìdánwò bọ̀dá mi Jamiu àwọn òfin bẹ́ẹ̀ láìkì wàhálà aláàánú làwọn àwọn dẹ̀ pé àbúrò mi Sáfẹ́jọ́ má wọ̀rí ẹ̀dẹ̀ ní bàbá wa Sheikh Muhammad Taofik akéwògbà gold ọmọ akéwògbẹ̀rú bàbá dáadáa ẹgbẹ́ bàbá yẹn peacemaker ni wọn bàbá yẹn ò láìkì wàhálà tí ó máa kí bá yàn frustrate bàbá yẹn tó level yìí bàbá yẹn kí ló kàn bàbá yẹn pẹ̀lú pé à ń lọ sí tọlọ́pàá ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn pọ̀ tá a lè máa sọ ṣùgbọ́n kí ni kan ló wá yà mí lẹ́nu o ẹjọ́ mo ní ìdìbò fẹ́ béèrè kan o kí ló lè fà á kí ọlọ́pàá máa bá ọ̀daràn bẹ̀bẹ̀ náà ẹ dákun kí ló lè fà á kí ọlọ́pàá máa bá ọ̀daràn bẹ̀bẹ̀ kí kò sí justice ní Nàìjíríà mọ́ ni ṣùgbọ́n ẹjá máa wòye náà ó dàbí pé àwọn kan máa change lórí social media láìpẹ́ yìí torí pé ọ̀rọ̀ fídíò yìí tí ó dà pé àwọn ọ̀rọ̀ kan máa padà di pé ọ̀rọ̀ yẹn máa change because mo rántí fídíò yìí njọ́ tí mo sọ̀rọ̀ fídíò pé lágbájá bọ́tà bẹ́ gbogbo àwọn bàbá yìí bẹ́ẹ̀ mi náà ṣe ńlá sí àìjà bẹ́ gbogbo wọn kí wà láyìí tán ká má bára wa jà mọ́ kálàáfíà jọba láàrin gbogbo wa ká má bára wa jà mọ́ bàbá Mudiru ń ṣe ní àrífín bàbá lágbára omi ò ń ṣe ní àrífín bàbá kí ó gba góòdò ń ṣe ní àbùkù olórí ẹni wọn ẹ̀yìn bàbá wa mọ́mọ́ ọ̀fà gbogbo wọn ajá sọ ṣùgbọ́n ìpè yìí náà ni tí bá tó ń bá bẹ̀bẹ̀ kó má da fóun tọmọtọmọ tó má da fóun ìpè yìí ti pọ̀ jù wọ́n máa ṣe pé gbogbo nǹkan kọ́ níyàn ń ṣe pé sí ìyẹn mo máa ṣe pé kò tó mọ ìwà mo lè bẹ̀bẹ̀ wàhálà mo lè bẹ̀bẹ̀ tí bá rí pé mo ṣẹ̀yàn pé kù díẹ̀ káàtó máa bẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tí mo ṣẹ̀ mo ti bẹ̀ wọ́n kò dìgbà tọ́lọ́pàá mú mi kò dìgbà tí gbélé-ta ṣe mi àtọ́lọ́pàá ò jẹ́ ẹnẹ́jọ́ mi ò ní case pẹ̀lú anybody ẹni tó bá you do me I do you mi ò nǹkan déédéé lọ báyàn
ṣùgbọ́n gbà tí mo sọ ń gbà yẹn wọ́n ti ń gbà yẹn inú èpè yẹn inú àwọn èpè yẹn tún gbé èpè kan ẹ máa gbọ́ èpè yìí o ẹ gbọ́. ṣé ń gbọ́. ṣé ń gbọ́. ṣé ń gbọ́. ẹ wọ́n ti fídíò yìí. bàbá lákùú bàbá ẹ̀ wà ní jẹ́ kó lọ bẹ̀bẹ̀. ṣé ń gbọ́ ẹ wọ́n ti fídíò yìí. ìwọ̀n tó máa ń mú ẹ lọ bẹ̀bẹ̀ ọlọ́run ní jẹ́ orí. ẹ kí mo ṣàdúrà fún 3 years ago ni fídíò yìí o ẹ jẹ́ tó pilẹ̀ fídíò yìí 3 years ago ni o ẹ wọ́n tàbí mi sọ pé ẹ jẹ́ ká bẹ àwọn èèyàn tẹ́ ẹ bú yín ó lè wá dúró nǹkan tó ṣe fún bàbá Mudiru Morikas ẹ wá dúró nǹkan tó ṣe fún bàbá Mudiru kódà a padà wá detect nsìn pé gbogbo búlì yẹn wà lára nǹkan tó padà result sí partial stroke tó ṣe bàbá yẹn because a ti padà rí àwọn doctor wọ́n ti padà confirm pé gbogbo nǹkan tó ṣe bàbá yẹn ó wà lára àwọn búlì ó wà lára irú nǹkan tó ṣe Ajakudi torí àwọn depressed gbogbo bọ́yẹ búlì Ajakudi tó fi wà depressed kódà certificate ẹ̀ wà náà pé bọ́ ṣe bú ló ṣe wà depressed yàn ké bàbá Mudiru ti dàgbà ìyẹn wà lára nǹkan tó délé fún wọn ní partial stroke kí wọ́n máa sọ pé Mudiru ń de pampers Mudiru orí àárẹ̀ yẹn ló máa kú sí ọ̀tá Mudiru máa kú sórí àárẹ̀ Mudiru ọ̀rọ̀ yẹn pọ̀ kí wọ́n máa bú bàbá àyàn tó tó yìí kí wọ́n máa bú bàbá àyàn tó tó yìí báwo ni ẹ jẹ́ kí n tiẹ̀ play eléyìí ná ẹ jẹ́ kí n play eléyìí kí gbogbo ayé gbọ́ díẹ̀ nǹkan tó sọ sí bàbá Mudiru sọ gbogbo kí ni ẹ wà lára nǹkan tí ó affect ti bàbá yẹn ó wà lára nǹkan tó affect ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn ẹ gbọ́ díẹ̀ ń bẹ bismillah ẹ gbọ́ díẹ̀ ń bẹ. bàbá ẹ̀ tó ba ìsìlámù jẹ́ dé. ẹ gbọ́ díẹ̀ ni. ẹ̀yin tẹ́ mọ́ sọ pé ẹ fi àbádámọ̀ ni bàbádámọ̀ ló bá ìsìlámù jẹ́ òun ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ ádámọ̀ òun ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ òun lọ́mọ ẹ̀tú. ẹ sòdodo ẹ̀yin àfáàsù náà ẹ lòdodo mọ́lẹ̀ bàbá jámọ̀ gangan ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ òun sọ yẹ òun gangan ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá ó tún gbogbo tún ó dá ìsìlámù rú ni. wàláì ẹ máa ń jòdodo ilé ṣe máa kọ tí mà pé àlìjáàbù òun rè òun ló kọ òun tó kọ rè ẹ wá gbọ́dọ̀ ọmọ ẹ wá ń kó ti bàbá ẹ àwọn èèyàn tó fẹ́ ṣe fúlàmù bàbá ẹ ní rọ́ọ̀kù sọ́rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ sì tí bàbá ń wí òun lọ́mọ kàjáde ẹ gbọ́ lẹ́nu ọmọ. wọ́n di ìdílé bìnnà yín dà fi kìnnà ògbójú. lẹ́yìn sàmì ń ta àlímì ìsìlám. lẹ́yìn sàmì ń ta àlímì ìsìlám. lọ́họ́ ẹ wo ṣe múra sí bántúnkà bẹ́ẹ̀ pé bàbá ẹ gba wáyé ni bàbá òfò tó bí wọn wèrè. bẹ́ẹ̀ pé bàbá ẹ gba wáyé ni ẹ bó ṣe múra sí ó wá múra sí ẹgbẹ́ sì tó wá. olùwádìí ìbílẹ̀ bìnnà ìbò ojú báyìí. lẹ́yìn sàmì ń ta àlímì ìsìlám. ìsìlámù kọ́ ló bẹ̀yẹn wá. ẹ gbọ́dọ̀. ọ̀rọ̀ tíra ṣé wàá dámọ̀ náà ń kà o òun ló fi ń bẹ̀sì jẹ́ yẹn o ó ń gbé tíra bàbá ẹ̀ fi bàsílámù lẹ Yorùbá jẹ́ tíra bàbá ẹ̀ gbọ́ngàn lọ́tà ìsìlámù lẹ Yorùbá ádámọ̀ gbọ́ngàn lọ́tà ìsìlámù lẹ Yorùbá kọ̀ǹfàmù lẹ́gbọ́ yẹn. ọ̀rọ̀ bàbá alágége ni ṣé ádámù ní ayé ni tíra yìí ti bọ́ sí Nàìjíríà kọ́ ló ti tẹ́. lágbo ayé lálámùlá arábí ni. ẹ ó ní ilẹ̀ lágbára ni bàbá òun ti lọ tẹ ọ̀dà fún mi pé tíra tí bàbá ẹ̀ kọ yẹn tó bá gbọ́dọ̀ bàbá ẹ̀ ti yí kó tó kọ́kọ́. La ilaha illallah. La ilaha illallah. máa ń bí Ádámọ̀ ń tó kọ́lẹ̀. La ilaha illallah. ń tó kọ́lẹ̀ yìí tó kọ́ níbo ló ti rí. àwọn ọlọ́run wò pé òun ṣe wàhálà báwọn wá inspire ẹ̀ á ní ọlọ́run ni. àbí ṣé bá ti bọ́ òun kọ́ ọ̀rọ̀ ni òun kọ́ adọ́run ló fóun nímọ̀ tóun fi kò sí tóun kọ́lẹ̀ tóun fi balẹ̀ ayé jẹ́. àbí kò ní sọ bẹ́ẹ̀ kò ní sọ alábẹ̀rù ìjọba ọlọ́run fún bàbá ní mímọ́ ìmọ̀ tí ọlọ́run fún bàbá ní bàbá ń lò ìtọ́lọ́run fún yàrá ọlọ́run wá fún lẹ́sìn Kùránì pé ìwọ tó kọ̀ fà wá ìlú nílẹ̀ rí náà yaktubuna al-kitaba bi aydihim. a tún máa wá parọ́ a máa parọ́ mọ́ Ọlọ́run la ilaha illallah. ọlọ́run ò ní ṣe orí ìrìn Ádámọ̀ ó máa ṣe orí burúkú ní ìwà Ádámọ̀ Kùránì mọ̀ nǹkan tí o má bú mi o torí tó kọ yẹn ó fi kẹsìn rú ni o ọlọ́run fà wá ìlú nílẹ̀ rí náà yaktubuna al-kitaba bi aydihim summa yaqulu hadha min indillahi. tó wá sọ pé eléyìí o ń tó kọ yìí o ọlọ́run ló fún ẹ mímọ́ ẹ̀ ń tó kọ yìí o gba mẹ́sẹ̀jì ni ń tó kọ yìí o àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá fún mọ̀ yàkú lọ́sà mí nídìí láì. lè yẹ tẹ̀rú bí yín sáwọn náà ń kọ́ ní ilẹ̀ kó bá lè jèrè tí ń tiri kan níbẹ̀ ni kó bá lè rẹ̀ díẹ̀ jẹ́ mbẹ̀. ọlọ́run wá ní fàwọn ìlú làwọn mímọ́ kẹta bọ́t bí àìdíyìn ọlọ́run ò ní ṣe oríire pẹ̀lú ọwọ́ tó fi kọ orí burúkú tó kọ́ La ilaha illallah. wàwọn ìlú làwọn mímọ́ yẹ sìbú èrè tó jẹ́ gan
La ilaha illallah. gbogbo tó kójọ olóòrè torí mẹ́ ó wà pàtí wà ní burúkú sílẹ̀ òun lọ máa ń kàjáde fún wọn lórí bọ̀sì jẹ́ gbọ́n tó lórí burúkú mú ọmọ jàkàjà. هذه بالبناء تعطيك ناو بوجو ليس من تعاليم الإسلام ليس من تعاليم الإسلام الله أكبر ẹgbọ́rọ̀ صيام الوجه بالقناع يبوجو باي ليس من تعاليم الإسلام الإسلام قالوا بينوا ṣẹgbọ́rọ̀ الله رضي الله ṣẹgbọ́rọ̀ ó ní ìbojú báyìí Islam kan ló gbé wá tí bàbá bẹ́ẹ̀ ló ń kà o bàbá ní akínú fún ẹlọ́kọ̀ balẹ̀ pé tí bàbá níbi ìwé o bàbá náà ọlọ́run fún bàbá ní mímọ̀ tó ló fún ní bàbá ní mímọ̀ ohun tó ń kájáde ọlọ́run ṣàánú bàbá níbẹ̀ ọlọ́run ṣàánú bàbá ló ń sọrí burúkú ọlọ́run ṣàánú bàbá ń fòwò bàbá ń sọrí burúkú bàbá ti sọrí burúkú ní gbọ́dọ̀gbọ́lẹ̀ orí burúkú bàbá ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè sọ̀rọ̀ wèrè ní ẹ bá sọ̀rọ̀ ẹ dákẹ́ ẹ jẹ́ kó kórí burúkú báyìí inú lẹ́yìn ló máa parun Islam máa kó òun lẹ́yìn ẹ bá sọ̀rọ̀ ẹ dákẹ́ orí burúkú ni bàbá ṣe òun ló rán ọmọ yìí ẹ gbọ́ ọmọ ṣe ń rọgbọn ọpá lé tó lè mọ̀ pé bàbá ò gbá wá yìí tó lè mọ̀ pé bàbá ò gbá mẹ́sẹ̀jì látọ̀dọ̀ Ọlọ́run kò gbá lọ́dọ̀ ànábì ọmọ wa ń rọgbọn ọpá lórí burúkú gbọ́lẹ́nu ẹ̀. هذه بالبناء تعطيك ناو بوجو ليس من تعاليم الإسلام ليس من تعاليم الإسلام الله أكبر صيام الوجه بالقناع يبوجو باي ليس من تعاليم الإسلام الإسلام قالوا بينوا الله رضي الله تعالى عنه رضي الله تعالى عنه شهادة من الزور àwọn bàbá alágége ní ayé ni bí láti bọ́ sí Nàìjíríà kọ́ ni wọ́n ti tẹ̀ ẹ́. lágbo ayé lálámùlá arábí ni mọ́sálì ni wọ́n ti tẹ̀. mọ́sálì wọ́n ti tẹ̀ ẹ́ lágbo ọmọ lágbo ẹ̀sìn ṣùgbọ́n lágbo ẹ̀sìn lágbo ọmọ. ẹ wo ẹ tún wá gbọ́ ìmí nígbà tó wá bà bàbá yìí lórúkọ jẹ́ tán tí bàbá yìí tún wá wà depressed ó ní pé bàbá yìí gbogbo ìrònú yìí padà fún bàbá yìí ní minor partial stroke ó tún wá ń sọ pé ó bá bàbá yìí ra pampers pé pampers tó bá bàbá yìí ra o ó bá tọ́jú ẹ gbọ́ lẹ́nu ẹ ẹ máa gbọ́ lẹ́nu ẹ fún ara ẹ o ẹ máa gbọ́ lẹ́nu ẹ o pampers tó tún wá fi ń ran ayé ẹ jẹ́ kí n pílẹ̀ kí gbogbo wa jọ rí ẹ máa gbọ́ ẹ gbọ́ ẹ máa gbọ́ ok òun lélẹ̀. request fún ló bẹ̀rẹ̀ apá pàṣẹ wà láyọ̀ ìwà mi kò jẹ́ fún ẹ̀. La ilaha illallah. ọ̀rẹ́ ti máa fẹ́ jẹ́ sí mi mo lè ra tó pọ̀ gan fún ẹ̀ Habibu torí pé àgbàlagbà ni gbogbo bó ṣe ń yàgbẹ́ fara. La ilaha illallah. La ilaha illallah. torí pé pápá sí mo bẹ̀rẹ̀ rà ni ó ìwà bí o ó pọ̀ mo bẹ̀rẹ̀ rà ni. bó ṣe ń yàgbẹ́ sára tó torí ẹ̀ lè lọ mọ́ríkàsì wọ́n á máa gbé pápá sí mo máa gbé bíi méjì wọ́n á lè gbé bọ́ọ̀sì wọ́n á máa gbé pálí kan wọ́n á máa gbé inú mọ́tò bíi bọ́ọ̀sì yìí ẹyọ kan wọ́n á máa gbé inú mọ́tò tẹ̀lé ẹ tó bá ti yàgbẹ́ sára wọ́n á bẹ chéǹjì ẹ̀ wọ́n á máa gbé pàfíìmù rìn fún ẹ ẹni ra pàfíìmù wọ́n ló ra èmi ò lè Amiru Wood lórúkọ pàfíìmù ti máa ń lò Saudi Arabia àmọ́ sí Amiru Wood ẹrù ńlá ẹrù tó jiná tó bá tẹ sára lásán. ẹ wo ó pọ̀ gan mẹ́ka pé gbogbo ẹ̀tàn ṣùgbọ́n kọ́kọ́ tí mi wá fẹ́ lò ń bẹ́ẹ̀ ni wípé pẹ̀lú gbogbo ilé ìtawà ń sọ pé bọ́tà tọrọ àforíjì ṣe gbà ṣàwò ṣe kókó bàbá ṣáṣun kíní kan nígbà ìwádìí pé ọ̀rọ̀ wa bẹ́yìn yọ ń sìn tàdẹ̀ tí ń sọ ńgbà tó dẹ̀ wá ń ṣépè fúnra pé tí wọ́n bá tọrọ àforíjì báyìí ni kò rí fún ẹ lẹ́nu ló ṣe wá ń sọ pé wà bẹ̀rẹ̀ sí ní ṣàforíjì ẹgbọ́ ilé. ó ṣe kan fáwọn ẹgbẹ́ òsì kò ń dábújà láyà ẹ̀ sáyidì ṣètò bàbá lákùú bàbá ẹ̀ wà níjẹ́ kó lọ bẹ̀bẹ̀ ohun tó máa ń mú ẹ lọ bẹ̀bẹ̀ Ọlọ́run níjẹ́ orí. ṣé ti rí ṣókí tí mo kàn fẹ́ sọ ni wípé ẹ̀bẹ̀ yẹn náà tí àwa ti ń sọ yìí náà ló padà wà ń bẹ̀ báyìí ẹ̀bẹ̀ yẹn ló wá ń bẹ̀ lénìí wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ yíra mọ́lẹ̀
máa sọ fún àwọn ọlọ́pàá pé ẹ bá ń bẹ̀ wọ́n, ìyẹn ọlọ́pàá ẹjọ́ bá ń bẹ̀ wọ́n, wá di pé kọ́lọ́n kó ṣàánú wa. Ṣé pé àwọn ọlọ́pàá wa Nàìjíríà ọ̀rẹ́ aráàlú ni wá, ọ̀rẹ́ aráàlú lọ́lọ́pàá. Èmi ò dẹ̀ kí ń sọpọ́ ọlọ́pàá ń gbowó, èmi ò ń sọpọ́ ọlọ́pàá ń gbowó lọ́wọ́ èèyàn láyé àti láyé, torí mo mọ pàtàkì iṣẹ́ ọlọ́pàá nínú ìlú. Ṣòye yín, àmọ́ kíní kan ò yé mi, kí ló lè máa mú ọlọ́pàá máa bá ọ̀daràn bẹ̀bẹ̀? Ìyẹn ni ò wá yé mi. Ṣùgbọ́n kíní kan tí mo mọ̀ dájú ni pé táwọn ọlọ́pàá yẹn bá padà wo bó ṣe rí, bóyá náà ẹ jẹ́ káwọn kan tó máa padà ṣẹlẹ̀, mẹ́ẹ̀kì sọ̀rọ̀ púpọ̀ torí pé kò dá kí ẹ máa sọ̀rọ̀ àwọn ọlọ́pàá wa torí pé wọ́n ń gbìyànjú fún wa kọjá kí wọ́n tó máa wá, kí wọ́n máa di appreciate iṣẹ́ ọlọ́pàá. Ṣòye yín, ọlọ́pàá dá, ọlọ́pàá Nàìjíríà dá, pàápàá ọlọ́pàá kan wà ní Sontu yẹn, èèyàn dáadáa ni, ọlọ́pàá yẹn mùsùlùmí ni, wọ́n ń kírun, ìmọ̀ọ́mù, ọlọ́pàá dáadáa ni, ọlọ́pàá dáadáa lọ́lọ́pàá yẹn. Ọ̀kọ́lọ́mọ má jáde tán, whatness apani kì í jẹ́ kó mú jà kọjá níwájú òun, whatness ẹ wash out, ó dàbọ̀, kò jù bẹ́ẹ̀ lọ.